Kí wá la wá fẹ́ ṣe sọ́rọ̀ ètò ààbò tó pakasọ yìí? Ọ̀rọ̀ yìí ti kúrò lójú lásán. Ojoojúmọ́ láwọn ajínigbé, àwọn apanilẹ́kúnjayé ni wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò. Ojoojúmọ́ náà ni wọ́n sì ń jí àwọn èèyàn gbé fi gbowó. Bí àwọn ìjọba àti àwọn èèyàn ṣe ń gbìyànjú láti fòpin sí ìwà yìí, níṣe ló túbọ̀ ń gògò sí i. Àwọn èèyàn tí kò dín ní 20 ní àwọn ajínigbé tú wọlé lọ mú wẹ́rẹ́ bí ẹni ráṣọ lórí ìkọ́ ní àdúgbò kan tí wọ́n ń pè ní Dàwákì nítòsí Kòbùá lólú ilẹ̀ wa Àbújá. Àwọn ajínigbé yìí ni wọ́n ya wọ àdúgbò náà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa tú gbogbo ilé dójúlé. Wọ́n wọ ilé kọ̀ọ̀kan tí wọ́n sì ń ṣe wọ́n níṣe wípé ta ló fẹ́ mú mi. Bó tilẹ̀ jẹ́ wípé ní kété tí àwọn ará àdúgbò yìí ti fojú gan ni wọ́n ti ké sí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń dìgbò lùjà, ṣùgbọ́n tí wọn ò tètè dé ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ti wáyé. Alága kọmúnítì yìí, ìyẹn Túndé Abdulrahim, sọ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní déédéé aago 7:30 lọ́jọ́ Àìkú. Abdulrahim sọ wípé àwọn gidi gan kó ọkùnrin tí wọ́n dì kan ìjà ogun mọ́ra tí wọ́n tó 50 níye ni wọ́n ya bo agbègbè yìí bíi bàbèṣùá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa fọ́ ilé kọ̀ọ̀kan. Ó ní ilé tí wọ́n ti ṣọṣẹ́ ọ̀hún tó ojúlé 6. Ó wá kéré tán wọ́n jí àwọn èèyàn méjì gbé láwọn ilé kọ̀ọ̀kan. Àwọn èèyàn 50 táwọn ti ìbọn alágbára lọ́wọ́ àti àwọn nǹkan ìjà ogun lóríṣiríṣi pẹ̀lú ọ̀bẹ, kódà kò yọ àdá sílẹ̀, ni wọ́n wọ àdúgbò yìí. Nígbà tóun ń sọ̀rọ̀ lórí ìkọlù ọ̀hún tó kóró ojúlé lórí, ó ní ọ̀rọ̀ àwọn ajínigbé yìí ti wá di ọ̀rọ̀ àbíkú mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní olú ilẹ̀ wa Àbújá, SP Josephine Adé, sọ wípé kọmíṣánná ọlọ́pàá Bennett Igwe òun ló léwájú àwọn ọlọ́pàá lọ síbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé, léyìí tí wọ́n jẹ́ pé wọ́n ti jí àwọn èèyàn 20 gbé tí wọ́n sì ti fi ìbọn ba ara ilé, ara ọkọ̀ àti àwọn dúkìá olówó iyebíye jẹ́. Ó ní ṣe rí àwọn jàǹdùkú, àwọn agbébọn yìí tá à ń sọ̀rọ̀ ń pẹ̀, àwọn aṣeburúkú bojúwògbẹ́ tí wọ́n ya wọ àdúgbò yìí ló jẹ́ ohun tó ṣe ni ní àhín, nítorí wípé ẹ wò ó, ká má parọ́ tọra wa jẹ, wọ́n fi agbára wọn borí tàwọn tí wọ́n jẹ́ elétò ààbò tí wọ́n wà lágbègbè yìí mọ́lẹ̀. Wọ́n ní nítorí wípé níṣe ni wọ́n múra wá pẹ̀lú ọkọ̀ tí wọ́n gbé dání àti ọ̀kadà tí wọ́n sì kóra wọn sórí ẹ̀gàn rẹpẹtẹ bíi wípé wọ́n ti ń gbèrò, wọ́n sì ti ń gbìmọ̀ láti yàbò abúlé yìí ni. Wọ́n ní púpọ̀ àwọn èèyàn ló fara gba ọta àbọn tí wọ́n sì dóòlà àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n wà ní ilé ìwòsàn bí wọ́n ṣe ń gba ìtọ́jú. Wọ́n ní àwọn tí wọ́n ń gba ìtọ́jú yẹn náà, àwọn kan wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Kọmíṣánná ọlọ́pàá náà sọ wípé ó jẹ́ ohun tó dunni wípé àwọn agbébọn yìí wọ́n kápá àwọn ọlọ́pàá nítorí àwọn nǹkan ìjà ogun tí wọ́n kó wá àti bí wọ́n ṣe pọ̀ níye, tí wọ́n sì ṣe àwọn ọlọ́pàá léṣe àti àwọn ará agbègbè yìí. Ọ̀kan nínú àwọn tó rí kó yọ nínú àwọn tí wọ́n fara kááṣá tóun sì wà nílé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú, ṣùgbọ́n tó láǹfààní láti lanu sọ̀rọ̀, sọ wípé ẹ wò ká má parọ́, bí ẹni ń wo eré orí ìtàgé ní ọ̀rọ̀ náà rí ní àkókò tí àwọn ajínigbé yìí tí wọ́n ya bo agbègbè náà. Wọ́n ní wọ́n wá, wọ́n sì pọ̀ jọjọ, kódà wọ́n fẹ́ẹ̀ tó ìlàjì sí ìlàrin àwọn tí wọ́n ń gbé abúlé yìí. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì wáyé nìkan bíi aago 7:30. Bó tilẹ̀ jẹ́ wípé kọmíṣánná ọlọ́pàá ọ̀hún sọ wípé gbogbo àwọn agbègbè yìí ní àwọn elétò ààbò ni wọ́n ti dí gàgà ibẹ̀ pa tí wọ́n sì ti dúró wámúwámú bí irúnmọlẹ̀ tó ń ṣẹlẹ́dùmarè wípé bí eṣin bá ta fèlèfèlè wíwọ́n làwọn máa wọn. Ṣùgbọ́n ṣó tó láti dá àwọn nǹkan tó ti bàjẹ́ padà? Àwọn èèyàn 20 tí wọ́n gbé lọ náà ni wọ́n sì wà ní akóló àwọn ajínigbé. Ẹ̀yin náà ẹ wo fọ́nrán yìí, gbogbo àwọn nǹkan tí àwọn ajínigbé yìí tí wọ́n bàjẹ́, ibi tí wọ́n bá wọlé àti àwọn ilé tí wọ́n ti ṣọṣẹ́, gbogbo ẹ̀ pátá lẹ máa láǹfààní láti wò nínú fọ́nrán èyí tó ń ṣàfihàn bí àwọn jàǹdùkú ajínigbé, àwọn agbébọn bí wọ́n ṣe wọ àdúgbò kan nílùú Àbújá tí wọ́n sì jí àwọn 20 èèyàn gbé. Àwọn ajínigbé náà ni wọ́n tó 50 níye.
ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò náà. Yes, good morning, Nigerians. This is Dawaki Rockhaven Estate where the incident happened. Today is 21st of May 2024. So this is the entry point where those people came in, and the community is taking charge to bring in gates and security to the place. You can see, we thank the military, the DSS and the police that involved in the rescue of some of our people, and we still have many of them there. The report yesterday is very, very misleading, and many people are still there till now. They have not communicated with us. So from this report, I will enter each house that they pick everybody, so that you people can see that people are still with them. Yeah, this is the one of the building that they enter. NDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ká sánsan, wọ́n kárí ayé. NDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.